Ìbà Ọlọ́run ọba mi Elédùmarè, ìbà gbogbo àjùnilọ. Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá pé a kú dédé àsìkò yìí. Kí ni tí mo fẹ́ kájà sáré analyse kájọ sáré yẹ̀wò. Mo ti ní mi ò ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Àmọ́ ọ̀rọ̀ yẹn ń gbé mi níkùn ló jẹ́ kí n fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn, ló jẹ́ kí n fẹ́ wò. Ọ̀rọ̀ nípa Àgbàlá Gabriel àti Mr. Muyideen tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ni. Ojú tọ́pọ̀lọpọ̀ fi ń wò ọ̀tọ̀, ojú tèmi fi rí ọ̀tọ̀. Ojú ò lè mi fi rí ni pé ẹ jẹ́ ká jọ wo oore èyí tí Àgbàlá Gabriel ń ṣe. Lóòótọ́ àwọn tí wọ́n ń ṣoore fún inú wọn á dùn pé àṣé èmi náà dò nílé láyé, èmi náà dò lọ́rọ̀, èmi náà àwọn èèyàn á rántí mi. Àkí Àgbàlá Gabriel lórí dáadáa yìí tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n ẹ jẹ́ ká tún jọ fojú báyìí wò. Muyideen tí à ń wò yẹn, Mr. Muyideen, ó ti rí àṣírí tó pọ̀ nípa Àgbàlá Gabriel lẹ́nu ìgbà tó wà ńbẹ̀. Òun ló fi ń hùwà bó ṣe hùwà tó fi padà síbi tẹ́ ẹ ti rí tó ti ní ó ṣalábàárù. Ṣé wá rí rírí tó rí yẹn ọkàn rẹ̀ ò gbé mọ́. Èmi ò sọ pé Àgbàlá Gabriel mi ò ní 419 ni, mi ò ní fraud ní bí wọ́n ṣe ń sọ pé kinní kan fúnni ní kinní kan ro ṣègbà kan òkú bàbá sásùn, mi ò bá yàn sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n point out nǹkan mẹ́ta. Àkọ́kọ́ ó ní ọ̀rọ̀ tí ó kàn yìí tí Alhaji Oriyomi Hamzat tí wọ́n lọ ṣe interview fún Àgbàlá Gabriel. Mo wo interview yẹn lánàá over an hour, mi ò ráyè tó báyẹn. Ṣùgbọ́n mo wá farabalẹ̀ wo torí pé mo fẹ́ pinpoint àwọn nǹkan kan, mo wá wò láti ìbẹ̀rẹ̀ dópin over an hour. Nínú ọ̀rọ̀ yẹn, nínú ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni mo ti fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Àgbàlá Gabriel ló ṣe dáadáa, mo ti wò kọ́ mọ́. Òun lọ̀rọ̀ tí mo máa ń gbádà sọ̀rọ̀ yìí là ń sọ tó dàbí pé àwọn èèyàn ọ̀rọ̀ wa ò yé àwọn èèyàn tá a bá ń sọ̀rọ̀ pa ó ṣe ẹ̀sìn kò ṣe ẹ̀sìn. A ní ẹ má fi ẹ̀sìn ẹ má fi tan àwọn èèyàn. Wọ́n ti mọ̀ pé Nigerians á ti wà too religious jù, so everything is about religion. Alhaji Oriyomi Hamzat Muslim ni, ó sì kéwò ó sì yé. Òun náà ní foundation, òun náà ń ṣàánú àwọn èèyàn. Kí ló dé tí o mọ gbowó jọ fáwọn èèyàn tí o mọ ṣe nǹkan fáwọn èèyàn lórúkọ Ìsìláàmù lábẹ́ Islamic foundation? Ó ń ṣe neutral as what? As a foundation. Ó ń ṣe Oriyomi Hamzat Foundation. Ó ṣànílé aláìní bàbá tó ń kọ́ àwọn ọmọ sí ìyẹn Alhaji Oriyomi. Kò ṣe pé lórúkọ ẹ̀sìn. Because it has nothing to do with religion. Ṣùgbọ́n ojú táwọn yóò kọ́kọ́ fún ọwọ́ t'Àgbàlá Gabriel ni pé ó ń ṣiṣẹ́ Olúwa. Iṣẹ́ Olúwa wo ló ń ṣe? Kò ṣiṣẹ́ Olúwa. Ó ń ṣe iṣẹ́ humanity which is different from what? Anything called religion. Bí kálukú ṣe wá ṣiṣẹ́ humanity ẹ̀ ló wá ṣe kí ni? Ló ṣọ̀tọ̀ọ̀tọ̀. So ibi àkọ́kọ́ nìyẹn. Ẹ má fi sentiment religious mindset kẹ́ fi kọ́kọ́ mọ jọ́ọ̀jì ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Mr. Muyideen. Ẹ má fi ọ̀rọ̀ religious sentiment, ẹ má fi máa fi sí. Ẹ kọ́kọ́ yọ ọ̀rọ̀ ẹ̀sìn kúrò rẹ̀, kò sí tó kàn ọ̀rọ̀ ẹ̀sìn bí eléyìí. Foundation is foundation. Ìrànlọ́wọ́ is ìrànlọ́wọ́. Àwọn tí wọ́n dáwó fún Àgbàlá Gabriel láti fi kọ́lé fáwọn èèyàn kì í ṣe Christian nìkan ló dáwó fún wọn. Mùsùlùmí wà nù wọn. Àwọn tí ò ṣẹ̀sìn kankan, àwọn atheist wọ́n wà nù wọn. Àwọn tí wọ́n jẹ́ pé wọ́n gbàgbọ́ náà lọ́wọ́ àmọ́ wọn ò ṣe ẹ̀sìn kankan, wọn ò ṣe Muslim, wọn ò ṣe Christian, wọ́n wà nù wọn. So this is not about religion. It is about humans relation. Ìyẹn àkọ́kọ́ nìyẹn. Now ẹlẹ́ẹ̀kejì, a ti wá gbà pé Àgbàlá Gabriel ní foundation tó fi ń ran àwọn èèyàn lọ́wọ́. Kí ló dé tó jẹ́ pé gbogbo ilé tó ń kọ́ pátápátá fún àwọn èèyàn inú ọgbà kan náà ló ń kọ́ sí? Is a realtor. It deals with real estate. À ń talẹ̀, à ń ralé, à ń kọ́lé. Lẹ́yìn ìyá gbóǹkà táwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé ilé wọn àwọn tí ń kọ́lé wọn lọ, t'Àgbàlá Gabriel bá parí ilé
táwọn èèyàn tí wọ́n contribute owó tán bá parí ilé. Gbogbo àwọn tí Àgbàlá Gabriel ń kọ́ ilé tuntun fún, àgbàlá rẹ̀ estate inú church environment yẹn náà ni wọ́n kọ́ sí. Kókó kọ sí church ibẹ̀, kókó kọ pé Àgbàlá Gabriel estate. Ṣé àwọn pé tó máa kọ wípé estate ni Adron kámọ́ wà ń gbà ń kó ṣe kìnnìkan Adron homes for example, a ti mọ̀ pé homes ni wọ́n. Àwọn oríṣiríṣi kìnnìkan bliss kìnnìkan, kódà Oríyọmí Hamzat ń gan ní estate tí wọ́n ń talẹ̀. Tó bá ṣe bẹ́ẹ̀, a mọ̀ pé òkè o nínú estate ibi tó ní estate ilẹ̀ sí o tó ra ilẹ̀ jọ sí tó ti ń talẹ̀ o, inú estate yẹn ló ṣe kí ni wọ́n ti mú ilẹ̀ plot kan. Kìí ṣe church members nìkan ni ó mọ̀ ra ilẹ̀ ńbẹ̀. Muslim ó ra ilẹ̀ ńbẹ̀, àwọn èèyàn ó mọ̀ ra ilẹ̀ ńbẹ̀. A mọ̀ pé òun polówó ilẹ̀, òun polówó ilẹ̀, kò polówó ilé. Ó wá ra acres of land síbì kan tó jẹ́ property tiẹ̀. Àwọn èèyàn wá dáwó jọ fáwọn èèyàn pé kẹ́ fi kọ́lé fáwọn èèyàn. Ó wá ra ilẹ̀, ó wá ní fẹ́ ra ilẹ̀ fún wọn. Inú ilẹ̀ property tó ti rà, ilẹ̀ church tẹ́ ti rà, ibẹ̀ lẹ ti ṣe kí ni, lẹ ti wá sanwó, lẹ ti mú ilẹ̀ yẹn. Orí ibẹ̀ yẹn náà lẹ ń kọ́ ilé yẹn sí fáwọn tó ẹ̀sẹ̀ fẹ́ kọ́. Gbogbo àwọn tó kọ́lé fún yàtọ̀ sáwọn ẹ̀gbọ́n kàkọ́ tí mo dárúkọ ẹ̀, ibẹ̀ the same spot yẹn òun ni wọ́n ti mú ilẹ̀ yẹn. So it's more like he's using religion to bring people's mind to him. Torí wọ́n ti mọ̀ káwọn èèyàn fẹ́ràn religion níbi tí wọ́n brainwash wá dé pẹ̀lú ẹ̀sìn dé nìyẹn. Now ilé àwọn ilé tó wá ń kọ́ yẹn, tí nǹkan kan bá ṣẹlẹ̀, kọ́nà jẹ́ kẹ́mi àwọn èèyàn gùn, tí wọ́n bá papòdà àbí tí nǹkan kan bá ṣẹlẹ̀, sáwọn fámìlì wọn ní àǹfààní láti wá claim ilé yẹn. Ṣé wọ́n láǹfààní láti ta ilé yẹn fún ẹlòmíì? Pé òkè òwe wọn fẹ́ ta ilé yẹn o, àwọn bóyá nǹkan kan ṣẹlẹ̀, àwọn tó kọ́lé yẹn fún wa kú, àwọn fámìlì wọn láwọn fẹ́ ta ilé yẹn láti fi bóyá offset àwọn bill kan àbí láti fi ṣàwọn kankan. Sáwọn fámìlì àwọn yẹn ní ẹ̀tọ́ láti wá gba ilé yẹn láti ta. Ṣẹ́ni tó ní ilé yẹn tó kọ́lé yẹn fún, ṣó ní access lórí ilé yẹn láti lè ṣe nǹkan tó bá wù lórí ẹ̀? That is my second question. Torí ojú tí ọ̀pọ̀lọpọ̀ wa fi máa ń wo nǹkan ó máa ń ṣọ̀tọ̀tọ̀. Àwọn ilé tá à ń sọ yẹn ṣé ó láǹfààní láti ṣe? Kò rí bẹ́ẹ̀. Ẹ̀kẹta, ọ̀rọ̀ Muyideen, a grown up man 39 years of age going to 40. Àgbàlá Gabriel is just 30 going to 31. Ó wá mú ẹgbàá, ó wá ló na a grown up man. Ìtí Muyideen rí tó fi kúrò nínú Àgbàlá Gabriel ó yé, tó fi lóhùn òun fẹ́ mọ ẹ ṣàjẹ́ mọ́ lọ. Mo wo fídíò nígbà tí ó fẹ́ lọ ní àbòsí fẹ́ lónìí, ẹ jẹ́ mọ́ lọ, ìfẹ́ kú báyìí. Ó sì bọ́ aṣọ, ó fi ẹ̀yìn ẹ̀ hàn gbogbo àwọn èèyàn. Rehabilitate ẹni tó ti wà nínú sufferness, nínú ìpọ́njú for over 30 years. Over 30 years tó ti ń jìyà. Ẹgbẹ́ gbogbo tó wà ní ọpọlọ ẹ̀ òṣì ní ọlọ́mọ mọ̀ fòṣì tàyẹn. Ẹlòmíì tẹ́ ń wọ́n gbòòrò pé wèrè ni, kì í mọ̀ ṣe wèrè, ebi ní mọ̀ ń pa, òṣì ló mọ̀ sọ ẹlòmíì dín tọ́ ẹ tẹ́ ń rí ní gbòòrò yẹn. Kì í mọ̀ ṣe pé ó lárùn ọpọlọ. Nǹkan kan ò ṣe Muyideen. Nothing is wrong with him. Ẹ fẹ́ fún ẹran lóúnjẹ, ẹ wá so okùn, ẹ wá so ẹran mọ́ igi, ẹ wá gbóúnjẹ síbi máìlì mẹ́ta, ẹ wá nà, àbẹ́ wá gbóúnjẹ fún ẹ tó wá nà kó wá lọ jẹ́ńjẹ yẹn, kò ní jẹ́ ẹ̀. Someone that has been in hardship, ó ti wà nínú ìṣòro for over 30 years. Ẹ wá rò pé láàrin 2 years, gbogbo tí ọpọlọ rẹ̀ ti sọ ní 30 years, á kàn ṣàdédé fò lọ kó mẹ́. Something tó ti wà addicted to, tó ti dómi àtẹ̀jẹ́ rẹ̀. Ẹni tó bá fẹ́ ràn lú ẹ̀ lọ́wọ́, the first thing ó ní rehabilitation of the mind. Ẹ kọ́kọ́ rehabilitate ọpọlọ ẹ̀, rehabilitate mind ẹ̀, kì í ṣe pé ẹ wà mú ẹgbà, ẹ wà mú a grown up man. In tó ṣe yẹn, tí Àgbàlá Gabriel afẹnu ẹ̀ sọ yẹn, kò mọ apákẹ́rẹ́ ọ̀nà, tó bá ṣe àwọn country mi ni, by now yóò mọ̀ bí tá rẹ̀ kù sí.
by now Àgbàlá Gabriel fúnra rẹ̀ yóò ṣe kí ni yóò bí tá rẹ̀ kù sí torí tó báyà wọn là hate our pastor hate kìíní kan and this is what has been happening in almost every organization tó jẹ́ religious organization ọmọ 20 years daddy mommy who is daddy who is mommy what the hell ní gbogbo àwọn nǹkan yẹn so wọ́n rí àwọn pastors wọ́n rí wọn bí ọlọ́run wọ́n sọ wọ́n di ọlọ́run olófún irú Àgbàlá Gabriel ní gods láti lè mú ẹgbàá láti sọ pé òun na irú Mr. Muyideen yẹn ìnira tí Mr. Muyideen rí bẹ́ẹ̀ yẹn ó ju ìgbádùn tó ń rí lọ ló fi sọ fún pé Alhaji ẹ jẹ́ máa lọ yìí tí ìfẹ́ kú báyìí ó tún rẹ́dì láti jọ̀wọ́ ilé òkè tí nǹkan kan bá ṣẹlẹ̀ pẹ̀lú Mr. Muyideen ilé yẹn who owns it ìwé tí wọ́n sàn yẹn wọ́n sọ pẹ̀lú òye tí mo rí pẹ̀lú ọ̀rọ̀ interview Alhaji Oríyọmí Hamzat àti Àgbàlá Gabriel àti Muyideen lánàá wọ́n sọ tí nǹkan kan bá ṣe Muyideen ilé yẹn ìwé ilé tí wọ́n kó fún yẹn ìwé ilé tí wọ́n kó fún lánàá yẹn to me formalities lásán ni so lè gbé ilé yẹn ok wọ́n kówé ilé yẹn fún ok àgbọ̀ so lè gbé ilé yẹn kúrò níbi tí ilé yẹn wà inú Àgbàlá Gabriel nílé yẹn wà ilé yẹn ṣé wọ́n lè gbé kúrò ńbẹ̀ wọ́n lè gbé kúrò o so directly or indirectly Àgbàlá Gabriel is the owner of those houses he built for people torí pé wọ́n lè gbé kúrò àyàfi tó bá jẹ́ pé àwọn ẹbí àwọn people yẹn láǹfààní àti lè ta ilé yẹn fáwọn pé tó bá fẹ́ ta ilé yẹn ta ni ó lọ àwọn wo ló fẹ́ lọ rà ńbẹ̀ so we need to understand some things Muyideen fi ní ó ti sún mi ẹjẹ máa lọ he knows what he is saying ẹ lè fihàn sínú ìnira kẹrò pé bóyá inú rẹ̀ wà máa dùn bí ó ṣe ní tẹ́lẹ̀ fẹ́ ṣe yẹn tẹ́lẹ̀ fẹ́ mú kó inú bí láwọn tó fẹ́ mú Muyideen kúrò this is the bitter truth Àgbàlá Gabriel ṣe rí nínú ìdọ̀tí tó fẹ́ mú kúrò nínú ìdọ̀tí tó mú wá padà sínú ilé tán láwọn kọ yẹn tí ẹ̀kàn rí nínú ilé tó nìtì ní inú ìdọ̀tí náà ló ṣì wà torí pé inú ìdọ̀tí tó ṣì wà òun ló jẹ́ kí ọpọlọ rẹ̀ tún máa padà sí ibi tí ó yẹ kó padà sí ló fi ń padà sí ibi tó padà sí yẹn tí wọ́n bá fún ní proper thing tí ó yẹ kí wọ́n ṣe fún Àgbàlá Gabriel fẹ́ ràn lọ́wọ́ bó ṣe kí wọ́n ràn lọ́wọ́ lóòótọ́ kò ní padà síbẹ̀ yẹn torí ẹ̀mí tiẹ̀ gan ò ní padà síbẹ̀ kò sí ẹni tí ó rí ìgbádùn tẹ́mi ó rí ìgbádùn láyé tí ó padà sínú ìyà ìnira ni mo mú yẹn padà síbi tí ẹ̀ tó máa tọ̀ bá rí wájú lọ ẹ̀yin ó sì padà sí ẹ̀ńtà tẹ́tẹ́ ń ṣe kíní kan bẹ́ẹ̀ ni ó ti wà nú ẹ̀jẹ̀ over 30-something years ẹ wá fẹ́ mú kúrò láàrin ọdún kàbọ̀dún méjì he needs orientation he needs proper therapists to work on his brain ẹ wá ní ẹ ó lọ ṣe kíní kan wá ṣe kíní wá ṣe kíní ẹ wá mú ẹgbà kòbókò ẹ wá ní yóò gbọ́ yín ẹ wá ní yóò change báwo ló ṣe fẹ́ change. You can't put someone in suffering and expect him to change. Ìdí èyí kí ni tá à ń gbìyànjú àti sọ ni pé Àgbàlá Gabriel he needs to work on himself. He needs to change the strategy. He needs to work on himself. Àwọn ilé tó ń kọ́ yẹn ẹbí àwọn tẹ́ fẹ́ kọ́ lé gbogbo lówù láti ra lẹ̀ sí. Let's speak with the people who wù yín. Ẹ jẹ́ kó wà plain àwọn ni wọ́n ní ẹjọ́ tẹ́ bá ti fún wọn ní ìgbà ẹjọ́ kún ẹ lẹ́ẹ̀. Then lastly ẹ má attach anything tẹ́ bá ti ń ṣe ẹ má attach ẹ mọ́ religion mọ́. Don't brainwash people's mind. Don't brainwash people's brain with religion. Religion iná la fi ń kó bá ìgbésí ayé àwọn èèyàn wa. Religion is scam. Humanity is the real religion. Ẹ wá jẹ́ kí humanity yẹn wà plain to people. Ìjọ́ òlẹ̀ ti gbọ́ rí kí wọ́n pe Oríyọmí Hamzat jáde pé ó scam àwọn èèyàn lórí ìrànlọ́wọ́ tó ń ṣe fáwọn èèyàn ni. Ìjọ́ òlẹ̀ ti gbọ́ rí iṣẹ́ gbọ́ rí. Ìrànlọ́wọ́ tí Oríyọmí Hamzat dẹ̀ ti ṣe fún àwọn èèyàn ló ń lọ yẹn kò lóǹkà láwọn tó ti ràn lọ́wọ́. Ẹ wo àwọn tí wọ́n ń péjọ I've been to his office mo mọ àwọn yẹn tí wọ́n ń péjọ táwọn èèyàn jókòó sí ọ́fíìsì Oríyọmí Hamzat lọ́rẹ́kẹrẹkẹ. Mélòó ni wọ́n lẹ ti gbọ́ rí tí wọ́n ní wọ́n á pe Oríyọmí Hamzat jáde pé ó sọ̀rọ̀ fún wọn wọ́n á pè padà lẹ́yìn wọ́n á ṣe kinní kan. No! Torí pé number one kò àtàjẹ mẹ́sìn kankan pé ẹ̀sìn ní kinní kan kò dẹ̀ ṣe ìṣe kinní kan ẹ̀yà ìmọ̀dá Hausa kàǹtì mi. Ẹ jẹ́ ká ṣe nǹkan tá a bá máa ṣe jẹ́ kọ́wọ́ wa mọ́ mi ò bá rìn ní bèbè ọ̀ràn
wọn ò ní fọ̀ràn lọ ire o.